Assalamu alaikum wa ṣẹ́ra fún àtògbà àwọn fábà kan náà. A fẹ́ béèrè akramakumullah nípa jọ́nì yín láti lọ wá ìmọ̀ láwọn ìlú mi pàápàá jùlọ ní Saudi akramakumullah. Alhamdulillah. Gẹ́gẹ́ bí tí wọ́n sọ bọ́lẹ̀ kan pé Ànábì kọ tọ́lábù At-Tufail ibn Amr torí tọ́lọ́wọ́ bá fi pamọ́ fún tó sì fẹ́ fi jẹ́ kẹfà wàrà Madina tí ń bá padà lọ Jami'a lé ní inú mi ó dùn ìmọ̀ kà sí òpin orí ṣùgbọ́n tọ́lọ́ ń bá sí ẹlẹ́ẹ̀kejì ẹ̀hán mi ìmọ̀ sọkún kí mọ̀ wá lọ bẹ̀rún nígbà tá a ti dáwọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a ṣe nílọrin mo sì wà ládìẹ bá a ṣe dé mo bá gbọ́ wípé wọ́n tún gbé dáwọ̀rọ̀ kan wá sí Madul Arobi wọ́n sì gbé ìkan wá náà láti Jami'a Imam tó jẹ́ wípé èmi ò ṣe wọ́n dẹ̀ lẹ́ni tí ọba ti síta kókòrò sí ẹlẹ́ẹ̀kejì mo sá lọ Madul mọ́ni mo ti ṣe mú ní ìṣe àwọn sájára ọ̀rọ̀ pọ̀ mi léyìn náà so asábẹ̀rẹ̀ dáwọ̀rọ̀ ìmọ́jókòó wájú kò sí tí àwọn àfáàtì mẹ́dáwọ̀rọ̀ ìmọ̀ ń béèrè lọ́wọ́ wa tó jẹ́ pé èmi náà máa sọ ọwọ́ àdìjọ́ kan bàbá wọn sọ wípé al-asma'ul husna mahsuratun fi mi'a kama jaa min hadith Abi Hurairah wal hadith makhrajuhu fi sahih inna lillahi 99 isman mi'atan ila wahida man ahsaha dakhala al-janna mo ní la bàbá yẹn béèrè pé sí gbogbo kọ́ lóhùn sí náà ti wà nù mí ní bẹ́ẹ̀ kọ́ mo ní kí ló ti mo sọ bẹ́ẹ̀ mo bá mẹ́rin wọn mo ní lima jaa min hadith Abi Mas'ud radiyallahu ta'ala anhu fima akhrajahu Imam Ahmad fi al-Musnad àṣẹ báàfin yẹn gẹ́gẹ́ ni bàbá yẹn fi gba magister Bàbá tí wàá tọ́ wá ṣe dáwọ̀. tí àyẹn bẹ̀rẹ̀ wọ̀ mí dùn ni àsìmọ́ làwọn olè òsínà bàbá ń sá dàlí ọwọ́ àdìjọ́ kan wọ́n bá ní ẹ máa wè mọ́ lọ́wọ́ èmi ń bọ̀ ní dáwọ́rọ̀ njọ́ náà ara mi wà yá mo bì tẹ́ mẹ́ta mo sì màrí ọ̀pẹ̀ mo ń gbé Basọ̀run bí mo ṣe dé gẹ́ẹ̀tì mo tún bì ọkàn mi kan ní kí n padà mọ́ ẹ kọ́lá pé ìní padà ìjọ́un mọ̀kà bó ṣe rẹ̀ mi tó mọ̀ sá gbòrí lé kí lùkọ́ lọ́wọ́ yìí bá dé wọn bá ń pé ó kọ sọ àwọn ìdáwà kí kankan wọn sápà bíi mẹ́wàá bá lọ sọ́dọ̀ ọ̀gá dáwọ́rọ̀ bá ti lọ́dọ̀ ọ̀gá dáwọ́ bá ní nurida nakhtaru minkum man yaqra'u lana al-Qur'an yawm al-hafla afẹ́ wo ẹni tí ó ka Qur'an fani jọ hafla la fẹ́ múnú yìí o ọba ní ant ọba náà kásìmì pé ismuk mun Sulaiman ní alhamdulillah taqra'u lana yawm al-hafla ní law sha'a Allahu dhalik ọba sọfẹ́ tí bẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ mi pé ant ó ní ana ujidu al-qira'a ó ní man aqra'u minkum náà hada shaykhi gbogbo ẹmẹ́sẹ̀ sẹ́yìn kó bá náwọ́ sí mi pé àfá àwọn rẹ̀ ọwọ́ ni kí ló tí máa dùn dá àwọn láàmù tí a lọ kóyàn mẹ́wàá fún àwọn náà kẹ́ẹ̀ lè mọ̀ pín àwọn máa ń pọ̀ lẹ̀ lọ́dọ̀ àwọn èmi sì ti jáde àti ètí jáde àwọn tí so mo bá ní kí n padà wà mo ṣáájú bàbá títí èyí tí mo ní bèrè òun náà jókòó mbẹ ọ̀gá ọba ní kakọ́nà mo bá kakọ́nà mi bàbá ń sì ń ka ọ̀nkà tí àkànlọ ọkà pàtí àǹdí ọwọ́ ń gbọ́ tí mò ń ka nígbà tí mo sì tán àkàndídé ń bẹ àbálọ ẹni ọba tó wọn bá mi padà èyí tí máa ń bèèrè ìgbèrè tó sì pé ṣé mo lè rí òun padà mo ní kò sí wàhálà ọ ní tó bá di fatrọ kí n wá pé àwọn èèyàn wọn fẹ́ sí mi tí kò wọn wà pàdé mi bí rábà ń bá wà à ń pè ní Sheikh Abdullahi ibn Salih al-Ghusn dọ́kítọ́rù lọ́nà náà láti Jami'a Imam wọn bá ní àtúrídò àǹtàtì ọba gbé tí a fún mi pé kí n kà tí a lọ́pàá kan wọn bẹ́ẹ̀ tó jọ rẹ̀ ọba ní èèyàn ka Kùránì báyìí ò tún ní ó náà ti rí àìmọye irú ẹ̀ tó yẹ pé èèyàn ka Kùránì tí ò ní kọ́dà kò lè dá ọkọ rẹ̀ kọ ní Lárúbáwá ọba gbọ́dọ̀ ọba ní ọ̀dà tó bá di ní ọ̀la kí n kó ṣáàdá mi wá ọba kó ṣáàdá wà lọ́ba rí gbogbo rẹ̀ ntí yà á sùn látún kéde lẹ̀ wọ́n bèèrè pé wọ́n mú jáde mẹ́rin nínú ìwádìí wa ní àtúrídò àǹtàtì ila al-mamlaka تأتي إلى شيخ كان متقاعدا من المحكمة عنده مكتبة كبيرة تلازمه ملازمة الرجل ظله تكون معه ليلا ونهارا تقرأ عليه الكتب لأني أرى كثيرا منكم يريد أن يلتحق بالجامعة مباشرة ní sẹ́mu lẹ́yìn láti wà mamlaka kí n wá jókòó pẹ̀lú bàbá kan tó jẹ́ wípé kọ́ọ́dé ni ó ti wá fẹ̀yìntì ṣùgbọ́n ní láìbírì tó tóbi ó sì ní mọ́sìkì pé màmá bá wọn kọ́ ọ̀gbọ́n ọmọ ní Quran màmá kírun fún wọn níwọ̀n àmọ́ kàtí àfọn ó ń torí pé ó mọ̀ pé gbogbo yín ní tí sáà máa ń wù ní pé kẹwàá sí jámà kẹwàá jámà mo lọ dà mo ní pọ̀ jámà wá ń kọ́ ó ní mumkin bada sanatayn
tẹ́tẹ́ bil jamia ana muhadir bil jamia lecturer ní jamia tó wá lẹ́yìn ọdún méjì tó wá dẹ̀ fẹ́ wọ jamia la ilaha illallah àṣì ẹni àṣìbú ṣe dé ó ti sọ fún mùdírù Al-Romaini nígbà náà èmi sì sẹ́lá Al-Romaini Siddiq as-Sudani Siddiq wá sọ fún wípé kọ́mọ́dàmú kankan òun kọ́ lù north ní Kano òun rọmọ Sudan fún kó tó kújọ méjì jọ mẹ́ta kọ̀wárí lárúbáwò sí lẹ́mì bó ṣe lọ bá Siddiq nù pé má dàmọ́ mo ti rí ẹni tí mọ̀ wá lọ bá ní tanigbà Suleiman hádà muwazzaf indana pé muwazzaf ni ń gbà wájẹ́ muwazzaf bá wọn ṣiṣẹ́ ń gbà náà èmi ti ń bá rò mí ní iṣẹ́ ó ní mú ń gbà wájẹ́ muwazzaf nǹkan ó ní wọ̀thá ni wọ́n mutazawwij ó ti níyàwó torí pé tẹ́sọ̀ mi pé ẹ̀fẹ́ tí ó ti níyàwó ó ní wá nǹkan mutazawwija ẹni tó sàtì ẹ̀ wá ti márì náà sẹ́ ẹgbẹ́ tọ̀ òun lọ́rùn lọ so lọ́bàá yẹn wá sọ fún mi wípé ẹni tí mùdírù Al-Romaini sọ fún òun bó ṣùgbọ́n òun ti lọ sọ fún padà onígbà tí wá ń yẹn wá sọ pé sọ ma pé ìwọ náà oṣù mọ́rí yàbí ọ̀rọ̀ sá padà wà wọ́ débi pé mùdírù yìí sì dáadáa pọ̀ bó ṣe jẹ́ pé kálukú mọ̀ pẹ̀lú àwọn wà kọ̀ọ̀kan ọlọ́run wá sọ di bọ́ yìí ní màá sí travel so báyìí ni musafi travel níjọ́ tí wallahi mo dé mamlaka kí n tó mọ̀ pé àṣì bàbá wọn tó ní bàbá wọn. Allahu Akbar abẹ́ ni yìí. ayọ̀ so mo sì wá dọ́dọ̀ ṣe aṣáàkiri àmúrí mọ́sìkì wọ́n bá òdìjọ́ kejì torí pé alẹ́ ni mo fi dé mamlaka njọ́ náà bó ṣe di ìjọ́ kejì ní bá mú mi wọ́n bá kókó kọ̀rọ̀ fún mi kọ́kọ́rọ̀ maktaba library of Ghana mo sì maktaba báyìí omi ń dá lójú mi ní pé ṣé ìsìláàmù tó báyìí yìí rí kútùbù sí tápì báyìí tá a fi jáde máa dùn gbélé ṣòro rẹ̀ ẹ̀dọ́ ìsìláàmù sí ìsìláàmù tó báyìí ni. àtẹ̀rí ìwé tẹ ra wọn tíra. musahilu nafsi. Allahu Akbar kabira. omi bá ń dá lójú mi pé ẹ̀dọ́ kí la wá tí ì kéwú kéwú oníyàn àjọkùnmá